Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé òní ni film premiere actress Tóyìn Abraham bí ó ṣe jáde lọ síbi premiere ọ̀hún lẹ́ ń wò yìí, aṣọ tó wọ̀ lọ síbẹ̀ ní abẹ́ẹ̀rí lemon òun ni ọmọ gbé jáde lọ́tẹ̀ yìí. Lemon yìí ó dẹ̀ sùtẹ̀, ó yọ lára rẹ̀, ó bá kọ́lọ̀ rẹ̀ mu abẹ́ẹ̀rí ìyá eré lẹ́ ń wò yìí o, ìyá rẹ̀ kan báyìí ọkọ rẹ̀ náà òun náà jáde láti wá support láti wá fún ní support Kọ́láwọlé Ajẹ́yẹmí òun náà lẹ́ ń rí láàrin àwọn èèyàn yìí abẹ́ẹ̀rí òun náà ẹ̀wà aṣọ tó náà wọ̀ òun náà ó rẹwà lọ́mọkùnrin abẹ́ẹ̀rí àwọn èèyàn òun lè rí tán ti jáde síbi film premiere yìí ní oríṣiríṣi. Bẹ́ẹ̀ náà la rí àgbà òṣèré Múyìwá Adémọ́lá òun àti ọkọ Tóyìn Abraham ìyẹn Kọ́láwọlé Ajẹ́yẹmí òun náà lè rí papọ̀ yìí tí ń kọjá lọ ní ojú òpó mi yìí kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ náà la rí Ọdúnládé Adékọ́lá bàbá gbàǹgbà àwọn náà òun lè rí níbi film premiere tí wọ́n jókòó pẹ̀lú àwọn èèyàn èyí tí wọ́n farabalẹ̀ tí wọ́n ń wo fíìmù ọ̀hún òun náà lẹ́ ń rí yìí abẹ́ẹ̀rí àwọn èèyàn ti jáde ní oríṣiríṣi. Clear road Àníkẹ́ clear road fún màmá Queen Mother ti dé, wọ́n ti gbórí wọlé o abẹ́ẹ̀rí iná lójú iná lẹ́nu abẹ́ẹ̀rí sọ̀wọ́ wọlé Queen Mother eléyìí tún ga eléyìí tún pẹpẹ sinẹ́ eléyìí tún ní agbára ẹ wo ìsọwọ́ wọlé Ìyábọ̀ Òjó ẹ wo iná lójú iná lẹ́nu nìyẹn ni wípé ẹnikẹ́ni tó bá gbọ́wọ́ ẹnikẹ́ni tó bá gbé mú ẹnikẹ́ni tó bá ṣe tí ò yẹ kó ṣe wọ́n ní iná ní òjò abẹ́ẹ̀rí ẹ wo aṣọ tí Ìyábọ̀ Òjó náà ẹ wo èyí tó wọ̀ ẹ wo Ìyábọ̀ Òjó kì í disappoint tẹ́ bá ń gbọ́ àwọn ilé ń dress àwọn fashionista lélẹ̀ àwọn ilé mọ̀ nípa pé kéèyàn ó dress to kill pé kéèyàn ó wá sí kéèyàn ó dress kí gbogbo ó ṣe kíni kó wà stand out abẹ́ẹ̀rí ẹ wo aṣọ tí Ìyábọ̀ Òjó ẹ wo èyí tó wọ̀ ẹ wo bó ṣe dúró ẹ wo bọ́mọ ṣe nà ẹ wo bọ́mọ ṣe dùn tẹ́ bá ń gbọ́ Ìyábọ̀ Òjó ó gorgeous ó beautiful ẹ wo kò sí ìtẹ̀ pé eléyìí tó lágbára ìsọwọ́wọlé Ìyábọ̀ Òjó òun náà lágbára abẹ́ẹ̀rí Fọlá Tinubu òun náà lè rí ní ẹ̀gbẹ́ rẹ̀ yìí ẹ wò tẹ́ bá pe àwọn eléyìí sí pàtí ẹ ní regret nǹkan tí mo tún wá láìkẹ̀ sí ni pé gbogbo nǹkan tó bá ti kan pé àwọn Nollywood wọ́n ṣàti pé Ìyábọ̀ Òjó àwa represent bẹ́ẹ̀ dẹ̀ ni a represent well abẹ́rẹ́ bí gbogbo ẹ ṣe lọ bí gbogbo ẹ ṣe dúró ẹ wò ọmọ ni Ìyábọ̀ Òjó tẹ́ bá ń gbọ́ ọmọ nàmọ pa ọmọ dùn ọmọ tó ṣe kíni ọmọ tó pẹpẹ sinẹ́ àwọn eléyìí wọ́n dúró déédéé Ìyábọ̀ Òjó olẹ́rìí Queen Mother kan báyìí lẹ́yìn Queen Mother wà láì Queen Mother ní any other Queen Mother wà láì fake náà Queen Mother number 1 Ìyábọ̀ Òjó ó ti gbórí wọlé tó bá ti wọlé báyìí ẹ ti mọ̀ pé àwọn eléyìí wọ́n máa wà kí wọ́n máa wà stand out ni pẹ̀lú aṣọ tán bá wọ̀ pẹ̀lú ìmúra wọn pẹ̀lú gbogbo ẹ̀ yóò máa ṣe kí ni yóò máa tàn yínrínyínrín ni gbogbo àwọn tó bá wà lára nìgẹ̀ wọn ti mọ̀ pé èèyàn wọlé ẹ̀yin èèyàn bí film premiere yìí bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nìyí bó bá tún ṣe ń jẹ́ àmọ́ mo wá fún yín létò kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí fídíò yìí gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ bá a ṣe jọ máa ń ṣe ire o.